ẹ ti wò wá ìlú Ketu ní àwà ní ọ̀dọ̀ àwọn OPC èyí tí ọ̀kan ọmọ Alhaji Adeniyi Ọ̀kanlọ́mọ tí wọ́n ń darí ọkùnrin tí a fi ẹ̀yìn ẹ̀wọ̀n yìí wọ́n ní olè ló jà o kí ọwọ́ tó tẹ̀ mọ́tò èyí ni wọ́n sọ pé ó máa ń fọ́ èyí tí a kó brain box wọn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wa lẹ́nu wò láti gbọ́ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gan bóyá wọ́n parọ́ mọ́ ni o bóyá wọ́n sì mú lóòótọ́ ni o ẹ máa bá a kà lọ orúkọ ẹ lẹ́kùnrẹ́rẹ́. Mohammed kini Azan ọmọ olúbo ni ẹ o tọ́ ọmọ ọdún mélòó kí ni nǹkan tí wọ́n mú ẹ fún brain box kí ni mọ́tò níbo ló ti báwo lè ṣẹlẹ̀ mo fọ́ gíláàsì rẹ̀ lágbègbè wo ládùúgbò wo Ketu èyí mélòó gan ṣe o ti ń ṣiṣẹ́ yóò tọ́ mélòó báyìí. Kí ló wé? Container driver ni mí. Kí ló yá? Mọ́tò mi náà ti ń dín nígbà máa rẹ̀ ti ṣe ara. Ọ̀rẹ́ mi ló wá fi iṣẹ́ yìí tó bí ìjẹ́sí mi báyìí pé bá ṣe bí máa rú. O ti aṣiṣẹ́ mélòó báyìí? Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ṣe nílé báyìí tí mo bá parọ́. Ẹ bọ̀ ká bá wo ogun ara yìí àpá lélẹ̀ lára ẹ̀ àpá ni àpá lápá àpá lọ́rùn àpá lórí ṣé bí olè náà lélẹ̀ ní àbá o? No, kò ṣe bí ojú ọ̀gá. Báwo ló yá jẹ́? Ilé ìtẹ́wọ́ ìbáyìí ọ̀rẹ́ mi ó là mí blade. Ó lẹ̀ ń bíléèdì kí lẹ̀ ń jà sí? Lion ẹ̀ ń jà sówó làbẹ́ ń jà sóbìnrin? owó là ń jà sí báyìí. Nílùú wo? Lájégúnlẹ̀. Ajégúnlẹ̀ bo? Ajégúnlẹ̀ àbàbà. Bóyá ṣẹlẹ̀ yìí agbẹ́lẹ̀ gan-an mú ẹ. Kọ́ bí aago 6 láàárọ̀ yìí. Aago 6 láàárọ̀ yìí irú mọ́tò ògo ló lọ fọ́? Corolla. Corolla tẹ bá tẹ wá ta ibi ilẹ̀ ń ta brain box ẹ bá ta tẹ bá tó kó bá rí ṣe. Mo lọ́n fúra rẹ̀ mi ti ta mi ti tí máa gbà báyìí lọ́ba. Èyí tó wá fẹ́ lọ ṣe yìí bolo fẹ́ tà sí ṣé àwọn ọlọ́ni kó lọ fọ́ àwọn àrà lọ́wọ́ ẹ ni. Ọ̀rẹ́ mi tó sọ fún mi pé tí máa yí tí máa rú ẹ̀lú máa ṣe tẹ́múyà òun mo fẹ́ lọ gbígbá gbé mo kẹ́ mo jájọ lọ ó bá mi sọ fún. Ọ̀rẹ́ ẹ̀ yẹn ṣé òun náà ti ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀ ni? Òun máa ń ṣe irú ẹ̀. Kí lorúkọ ẹ̀ níbo ló ń gbé? Tíkà náà lòun náà ń gbé tẹ́tẹ́ lórúkọ ẹ̀. Tẹ́tẹ́ báwo? Nickname tẹ́ máa ń Kí lorúkọ ẹ̀ gangan? Jubril lórúkọ ẹ̀. Jubril kí ni? Mọ̀ọ́sà. Kí lorúkọ àdírẹ́sì ẹ̀? Mi máa dé ẹ̀jẹ̀ Nka ládùúgbò láti nka àdúgbò wo? Àpapọ̀ ládùúgbò first gate owó ẹ̀yìn tí ẹ̀ ń gbé first gate ní tinka ọ̀nà ọ̀lẹ́ tí ń gbé wọ́n pe Jubril kan ní ẹnìkan jẹ́ Jubril bẹ́ẹ̀ tí mọ́tò yín bá ti gbé brain box yín bá sọnù ọ̀rẹ́ tí ọwọ́ tọ́wọ́ àwọn OPC tẹ̀ ní Ketu sọ pé àwọn jọ ń ṣe ni o pé iṣẹ́ tó náà ń ṣe nìyẹn ní báyìí tí owó àtọwọ́ tí wọ́n á tẹ̀ yìí kí ni o fẹ́ kí wọ́n ṣe fún ẹ? Alájú náà fojú àánú mi lágbára Ọlọ́run rẹ mo lè tó ṣe irú ẹ̀ mọ́ láyé mi. O ò ní jalè mọ́? Mo lè jalè rẹ mo ṣe lérí fún wa yẹn má dẹ̀ tún ti lọ ṣe lẹ́yìn ìparaba yẹn kọ́lọ̀ jẹ́ kán mú mi bẹ́ẹ̀ kọ́lẹ̀ pa mí síbẹ̀. Yàrá sí ọ̀rọ̀ brain box yìí ó lè wo ló ti jàre kí ó tẹ̀ jalè ní. Container driver ni mi ṣá mi ti ń jalè kankan wà láì kàkà. Olóòyọ mi rọ̀nà nígbà tó sọ fún alájí yẹn olóòyọ mi rọ̀. Máa ń yọ mí rọ̀ àwọn yẹn. Olóòyọ yọ mi rọ̀ ẹ jẹ́ kó ṣe ojú ẹ̀. Káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ wá àwọn tí wọ́n mú ogun ká fi ọ̀rọ̀ wá àwọn náà lẹ́nu wò ká lè mọ̀ bóyá èyí tó sọ yìí bóyá òótọ́ ni àbó nìkan gẹ́gẹ́ bí ó tó ti yọ kù sẹ́yìn. Orúkọ yín? Damilare kí ni? Damilare Johnson. Báwo lè jẹ́ nínú ẹgbẹ́ OPC? Secretary ni mi zone mi bọ̀ èmi ní PA Alhaji Ọ̀kanlọ́mọ. Ọmọ kan mú yìí agbó ilẹ̀ mu báwo lè ṣẹlẹ̀ gan? Nǹkan bí after assistant our boys wá ṣiṣẹ́ tọ́ níbi tó ti máa ṣiṣẹ́. Irúṣẹ́ wo ló ń ṣe ń bẹ̀? Security ló ń ṣe. Òkè àwọn ló ń ṣọ́ àdúgbò. Ló ń ṣọ́ àdúgbò ní Ajagungbadé. Ìgbà tí wọ́n ṣiṣẹ́ tán tó ti round up so they about leaving
iná notice pé ó èèyàn kan ṣe nǹkan kan bẹ́ẹ̀ so bó ṣe pínra wọn ní ìdí aago mélòó bí tó 7 láàárọ̀ tílẹ̀ ti mọ́ bó ṣe pínra wọn nìyẹn bó ṣe mọ́ ibi bẹ̀rẹ̀ ìyẹn wá bá tó ti fọ́ glass. kò tí ì yọ àbò ti yọ. ó ti wọnú mọ́tò kò tí ì yọ bá nínú mọ́tò rẹ̀ it's about to yọ ó ti ń tú ibi tó máa fi brain ball sí Corolla ibẹ̀ lọ́ba wọ́n fi wá mu. kò ṣáájú àsìkò yé iṣẹ́ tí ń gbọ́ pé bí arúgbó báyìí ó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ó ti yọ brain ball pa níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkọ́ tó ṣe gba OPC náà nìyẹn ìgbà táwọn OPC kan tún débẹ̀ ó dínkù bọ̀ àwọn pípù yẹn ń lo ìbọn AK-47 ló ń lò. àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn wọ́n máa ń ṣe bí ọlọ́pàá ni wọ́n máa ń disguise ní mọ́tò máa ń ṣe bí ọlọ́pàá wọ́n ń lo AK-47 so tó bá ti so at times wọ́n máa ń fẹ́ overpower àwọn boys wa dìtú ìbọn tán tí wọ́n gbé dání but dìtú pé tó bá ti lè réyàn pé ó ti di ọ̀rọ̀ pé security wọn nílé ṣe nǹkan tó lọ fà wọ́n lè ṣiṣẹ́ lára mọ́tò ẹ̀kọ́ àbí mọ́tò méjì tó máa lọ. ọmọ tí wọ́n múlẹ̀ ní ìṣe òní ẹni àkọ́tẹ́ máa kọ́ múlẹ̀ abẹ́ tí múlò àwọn míì bẹ́ẹ̀ tẹ́. àwọn oníbrain ball àti máa wọn olè oríṣiríṣi ní àdúgbò yìí ládùúgbò yìí àti ibi tí ó ń ṣàdúgbò ìgbọ̀dọ̀ pé ibi táwọn boys wa ti ń ṣiṣẹ́ àti mú oríṣiríṣi àti máa wọn tó ń já géètì tó bá wọn níbẹ̀ àti máa oríṣiríṣi báyìí àwọn tó ń jí fóònù tó ń ṣe ojú. so ọmọ tí wọ́n mú yìí sìn kí lè fẹ́ ṣe lórí ẹ̀ báyìí ẹ fẹ́ fà ọlọ́pàá lọ́wọ́ ni àbẹ̀mọ́ ni kó máa lọ. àwọn òṣìṣẹ́ under òfin a máa ń ṣiṣẹ́ under òfin ni àwọn òṣìṣẹ́ kọjá òfin ó ti OPC làwà so iṣẹ́ tiwa ni community policing so báyìí mú báyẹn a máa hand over fọlọ́pàá ni. ọ̀dọ̀ ọlọ́pàá ló ń lọ báyìí. ọ̀dọ̀ ọlọ́pàá ló ń lọ. látọ̀dọ̀ ọlọ́pàá ilé ẹjọ́ ibi tó bá lè ọlọ́pàá fún eléyìí tó wá ṣẹlẹ̀ àwọn tó wà ní Ketu àti agbègbè ẹ̀ kí lè fẹ́ sọ fún nípa ètò ààbò tí ẹgbẹ́ OPC ń ṣe. nǹkan ẹ mọ̀ pé ẹgbẹ́ tiwa yìí voluntary organization ó ti yẹ so kò ń ṣe nǹkan tó máa ń fọ́ọ̀sì èèyàn ṣe but ẹgbẹ́ yẹn ó wà fún gbogbo wa àwa ọmọ Yorùbá ó ti yẹ so voluntary organization ẹgbẹ́ tiwa kò ṣe gbọ́dọ̀ tó ń fi pa múyàn sí wàá wá tọwọ́ tẹsẹ̀ ni bọ́ àwọn náà kò ṣe àrùn ojú àwọn náà ríṣẹ́ ribiribi tí OPC ń ṣe. bó ṣe wá rí i kí lè fẹ́ fi ọkọ̀ àwọn aráàlú balẹ̀ lórí pé nílẹ̀ Yorùbá ẹwà digbí ǹjẹ́ tí ẹni kò tẹ́ fẹ́ sọ lórí eléyìí lórí ètò ààbò kí lè fẹ́ sọ lórí àwọn Yorùbá. àwa máa sápá tiwa ni a máa tíráì ti tiwa ni ìjọba ni gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀ jù pẹ̀lú yín àwọn aráàlú náà àjọ ọ̀fọ̀ náà ó lè yọ òun náà ni ẹ ti gbọ́ yẹn káàkiri gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa wà ẹ̀yin tí ẹ bá yẹn darapọ̀ mọ́ ọmọkùnrin tí ẹ̀ ń wò ní àníkàlẹ̀ yìí wọ́n ní láàárọ̀ yìí ní kọ̀bí aago 6 ní ọwọ́ tẹ̀ níbi tó ti lọ fọ́ mọ́tò Corolla tó fẹ́ yọ brain box yẹ ó ní tanker driver lòun àbí container driver ṣùgbọ́n tí mọ́tò ń bàjẹ́ kó tó pé àwọn di ẹni tó ń lọ sí oko lè òun náà ni àwọn OPC náà ti sọ wọ́n ti ní báwọn ṣe mú yìí àwọn afalẹ̀ ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá àti ìjọba ni wọ́n mọ ohun tí wọ́n yóò ṣe nípa ọkùnrin náà láti tẹlifíṣàn Ilorin fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ẹ kú ìkàlẹ̀.